ó ga ọ́ ìjọba Èkó kéde ẹ̀kúnwó lórí owó ọkọ̀ BRT. ṣé lọ̀rọ̀ ọ̀hún sì ń ya ọ̀pọ̀ àwọn aráàlú Èkó lẹ́nu, pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ìjọba kọ̀ọ̀kan tí wọ́n ti lérò pé ìgbádùn ẹ̀dínwó ọkọ̀ BRT táwọn ń jẹ àǹfààní láti ọjọ́ kẹjọ oṣù kejì ọdún yìí yóò wà títí di òpin ọdún yìí ni. ṣùgbọ́n ìjọba ti fòpin sí mùkúntùn tí wọ́n ń jẹ ọ̀hún. lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè ọ̀sẹ̀ yìí ni àwọn aláṣẹ ọkọ̀ BRT kéde pé ẹ̀dínwó owó orí ọkọ̀ BRT táwọn fi sílẹ̀ lóṣù kejì ọdún yìí yóò wá sópin, àti pé bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹrin ọdún yìí, ìyẹn lọ́jọ́ sátidé òpin ọ̀sẹ̀ yìí ni ìdápadà owó náà yóò bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ò bá gbàgbé, ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn níjọba Èkó kéde pé káwọn aráàlú máa san ẹ̀dínwó ìdá 50 lórí owó ọkọ̀ BRT. ìyẹn ni pé ìdajì owó tí wọ́n san tẹ́lẹ̀ ni wọ́n ní kí wọ́n máa san látàrí ọ̀wọ́n gógó owó náírà tó wà lóde lákòókò náà. ṣùgbọ́n lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè ọ̀sẹ̀ yìí ni àwọn aláṣẹ ọkọ̀ BRT sọ pé bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹrin ọdún yìí gbogbo owó ọkọ̀ BRT yóò padà sí bó ti ṣe wà tẹ́lẹ̀ o, kí eku ilé gbọ́ kó tètè sọ fún toko. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.